káàbọ̀ padà sórí ìkànnì yìí Gist Entertainment TV ni ẹ wò ó lénìí Yorùbá sọ pé ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́ wọ́n dẹ̀ ní díẹ̀díẹ̀ báyìí òun ni mú ẹlẹ́dẹ̀ máa ń wọgbà mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ fídíò yìí látòkè délẹ̀ kẹ́ ẹ wò dáadáa kẹ́ ẹ gbọ́ nǹkan tí àwọn àfáà yìí tí wọ́n tún sọ nípa Alhaji Wasiu Ayinde K1 The Ultimate lórí íńtávíù kan tí Àgbàlẹ̀ Tuntun ṣe fún wọn láìpẹ́ yìí níbi tí Alhaji Wasiu Ayinde tí wọ́n ti sọ pé bonafide celestial member làwọn kódà gan àwọn tún kọ́ chọ́ọ̀chì kí ni K1 The Ultimate tó sọ báyìí fún àwọn àfáà wọ́n tún ti ń tú jáde báyìí tí wọ́n tún ti ń sọ àwọn ọ̀rọ̀ kan àtàwọn ọ̀rọ̀ kan tí Alhaji Wasiu Ayinde yẹn K1 The Ultimate àmọ́ ibi tèmi ń lọ gan ni wípé ǹjẹ́ ó yẹ kí ẹ̀sìn kó dá wàhálà sílẹ̀ láàrin wa bí? Ǹjẹ́ ó yẹ kí èdè kó dá wàhálà lẹ̀ sí àárín wa bí? Oríṣiríṣi ni àwọn àáfàá yẹn sọ bá a ti rí ẹni tó sọ positive àwọn míì náà sọ negative àmọ́ èmi kọ́ ni mo máa jọ́ọ̀jì mo fẹ́ filẹ̀ fẹ̀yìn olólùfẹ́ mi kẹ́ ẹ gbọ́ dáadáa kẹ́ ẹ wá rí i pé ẹ rí dájú pé ẹ drop comment yín sábẹ́ comment section fídíò yìí bó bá ti rí lọ́dọ̀ tiyín torí pé lọ́dọ̀ tèmi kò yẹ kí ẹ̀sìn kó lè mú jà wá kò yẹ kí ẹ̀sìn kó lè má sọ̀ wá oníkálukú ń ṣe tiẹ̀ ni àti wípé ọ̀rọ̀ Ọlọ́run ọba tá à ń wò yìí gan ó dàbí apẹ̀rẹ̀ ni ẹ rí i pé téèyàn bá sọ apẹ̀rẹ̀ sínú odò oríṣiríṣi ọ̀nà ni lomi ó gbà wọnú apẹ̀rẹ̀ bọ́rọ̀ Ọlọ́run ti rí gẹ́lẹ́ gan-an nìyẹn oníkálukú ń ṣẹ̀sìn tó gbà wípé òun ò fi rójú rere lọ́dọ̀ Ọlọ́run kò yẹ kẹ́nìkan kó máa wá máa jọ́ọ̀jì ẹnìkan nínú wa kò yẹ kẹ́nìkan máa sọ pé nìkan kò ní rí ọ̀run wọ̀ inú iná lẹ́nìkan wọ̀ ẹ wò ó ẹ ṣáà ti mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í máa sábà dùn lẹ́nu tèmi ẹ jẹ́ ká gbọ́n tí àwọn àfáà yìí tí wọ́n sọ nípa K1 The Ultimate kẹwàá drop comment yín bó bá ti rí lọ́dọ̀ tiyín. òun wá ọlọ́run òun wá nínú Islam kan tí àwa rí i pé ẹrú ọlọ́run ni ẹ̀rí pé mi náà tó pè lẹ́rú ọlọ́run nísìnyí àmẹ́rú èṣù ni ẹrú èṣù ni kò rí òkú ìyá rẹ̀ ṣe kò tún wá rí ẹ̀yìn ìyá rẹ̀ ṣe torí pé ẹ̀yìn ìyá rẹ̀ burú fún inú òkú ìyá rẹ̀ wọ́n ṣe àwọn àfáà lẹ́yìn òkú ìyá rẹ̀ ọwọ́ sẹ́lọ̀ kókó rẹ̀ bàjẹ́ láàbọ̀ níjọ́ tí ń sọ òkú ìyá rẹ̀ lọ́wọ́ nígbà wá parí òkú ìyá rẹ̀ kókó rẹ̀ wá bàjẹ́ lódìdí sẹ́rí pé aburú ńláńlá ni ìtumọ̀ tí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ òun ni pé Ọlọ́run fi kú ìyá rẹ̀ tú àṣírí ẹ̀ ẹ̀yọ́ ọmọ ìyá wa rọ́díà àdúrà tí ń ṣe fún yín púpọ̀ lónìí ni pé Ọlọ́run má fi kú ìyá wa rọ́díà má fi tú àṣírí ẹnì kankan nínú yín. Àmín. àwọn èèyàn padà wá wò pé lámọ yín àṣebóṣe lóko tó àṣebóṣe lókìkí tó àṣebóṣe lówó tó àṣeyà rẹ̀ ní gbàsírí rẹ̀. níjọ́ ìyá rẹ̀ kú ló sì wí sáwọn àbá níjọ́ ìyá rẹ̀ kú ló sì wí tó di pírẹsidẹ́ǹtì Nàìjíríà lẹ́yìn òkú ìyá rẹ̀ gbogbo àwọn tí wọ́n jọ ń kọrin wọ́n wá dá yẹ sí kálukú wọn sọ pé lérí bú ni nígbà táwọn èèyàn wọn ń jiyàn pé ọmọ lè má jẹ lérí bú òun gẹ́gẹ́ wá púrúfù eri bú fún rẹ̀ ó ní sẹ́ ẹ̀ mọ̀ pé kírísítẹ́nì lòun kọ́dọ̀ òun kọ́ chọ́ọ̀chì CCC lòun kọ́dọ̀ òun lóye ń bẹ̀ kọ́dọ̀ òun a máa lọ. báwa bí pé kí ló fà á ó ní gbogbo bí ẹ̀sìn lòun ti ń wá Ọlọ́run òun wá Ọlọ́run òun wá nínú Islam òun wá nínú ẹbọ
nínú kèfèrí òun wá ní chọ́ọ̀chì òun wá lọ́dọ̀ àwọn kírísítẹ́nì àwọn èèyàn wá fura pé bẹ́ẹ̀ ni lóòótọ́ aláìmoore ẹ̀dá ni níjọ́ tí ètí ìdá fún tí ò tí ì níláárí ó kéré yẹ́nyẹ́ láàrin ọdún kan yóò pòrí Saudi tẹ̀ márùn-ún àwọn ọmọdé ń pàdé ní wúra ni tí ó mọ̀ ṣe tàwáfù tí ó mọ̀ ṣe lọ́hùn tààrà àti nítorí tí ìyá rẹ̀ ń bẹ láyé àti rí rẹ̀ ń bò nígbà ìyá rẹ̀ ò sí láyé mọ́ ìpọ́dún kan kèéfì ìpọ́dún kan o tó fi kó inú àpadà sí ire tó fi bọ́ sínú àpadà sí ibú ọba tó fi kú ìyá tiẹ̀ tún náà sí rí rẹ̀ ọbẹ̀ lóhùn fún ẹ̀yìn ọmọ ìyá wa Rọ́díà láti ibi tó ti bẹ̀rẹ̀ lérí àwọn ọkùnrin. ni pé ó di kírísítẹ́nì sọ́mọ ìyá yín ni ẹ bá ṣe òfin ẹ̀sìn nìyẹn chọ́ọ̀chì rẹ̀ lẹ́ẹ̀ni lọ dọ́tẹ́ bá ní nǹkan ṣe ẹ ké sí kó jòkó kẹjọ wà ń bẹ̀ ìwọ lọ́ọ́ dájú àlìkìyàmọ̀ ni àbẹ́ ìṣètò ọmúra kankan bí ẹni pé wọ́n fẹ́ sìn rán ìníkímá ó ti dọmọ lẹ́yìn Jésù káàbọ̀ ọba mi ti gbà tiẹ̀ ìwọ́tọ̀ Jésù ó ti gbà tiẹ̀ gbogbo òmúra kankan ẹ̀dá lábẹ́ rọ́bà náà tàkà bálí mi náà ni à ń tún bẹ ni. gbogbo òmúra kankan lábẹ́ rọ́bà náà tàkà bálí mi náà dákun gbà ni tọ́mọ ìyá rẹ bá dà bẹ́ẹ̀ sìkẹ́ ni pé ó di kírísítẹ́nì. bẹ́ẹ̀ náà ti gbọ́ ọ̀rọ̀ tí àwọn àáfàá méjèèjì yìí sọ ó máa ń yà mí lẹ́nu gan tá a bá ń fi ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá fẹ́ máa fi dá wàhálà sílẹ̀ láàrin ara wa nígbà míì ibi tó yẹ ká ti bá ọgbọ́n téèyàn ò bá bá ọgbọ́n bẹ̀ ó máa ń ṣe bí ẹni dùnyàn púpọ̀ ẹ wo tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí ẹ má ṣe mí ní ṣe méjì ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button yẹn kẹ́ bá ń like kẹ́ bá ń share ẹ bá ń pín kó délé kó dóko dáadáa kẹ́ ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ẹ̀sìn kò sí méjì tẹ́sìn mú wá fún wa tó kọjá àlàáfíà tá a bá ti wá rí àlàáfíà nínú ẹ̀sìn tá à ń ṣe àjẹ́ wípé kò sí àlàáfíà lọ́dọ̀ àwọn tí wọ́n ń polongo orú ẹ̀sìn bẹ́ẹ̀ nìyẹn àti wípé kò tọ́sífẹ́ nìkan kẹ́nìkan máa sọ wípé nìkan wọná torí pé wọ́n kọ́ ló dá iná tó fẹ́ sọ pé ó fẹ́ wọ̀ yẹn ẹ jẹ́ kí a fi ẹ̀sìn ká fi gbára wa láàyè ká dẹ̀ fi wà ká fi gbára wa láàyè ẹ má gbàgbé ẹ máa bá ń kílìkì lórí subscribe button ẹ bá ń like ẹ bá ń pín kó délé kó dóko dáadáa fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ìkànnì yìí ní màá pé ṣẹ̀kẹ̀rẹ̀ kì í ròde ìbànújẹ́ o ẹ ní ròde ìbànújẹ́ lágbà lọ́wọ́ Ọlọ́run ojú owó kì í pọ́n dáadáa ojú owó ò ní pọ́n yín bẹ́ẹ̀ sì ni ọ̀dá itọ́ kì í dẹnu ẹ ní wówó tì lágbà lọ́wọ́ Ọlọ́run láṣẹ Ọlọ́run ọba mi Èdùmàrè ire o.